mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ gbálẹ̀ gbòde gbàtà múròyìn wá lájà ọ̀balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé. àdúrà mi ni kó jíjẹ fún òwò ọjọ́ náà ní fọ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè kólókóló ayé kò ní lùfẹ́ nìkọ̀ọ̀kan wájọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè ó kò níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ó náà lè mí jẹ́ ẹ wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ráàyè rárá fún àwọn alátakò ọwọ́ ààrẹ dí gidigidi lórí àtúnṣe orílẹ̀-èdè yìí ni o Daniel Bwala ló sọ èyí di mímọ̀. A lè gba àṣẹ Tinubu wọlé láti dá Ọbaṣá padà gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Àwọn ìgbìmọ̀ bọ́ba jíròrò gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n fi ohun náà léde. Fún gbogbo ààrẹ tó bá fẹ́ dọmọ onílùú ní ilẹ̀ British, Kẹ́mi Bádénọ́tì ti gbé àbádòfin kan kalẹ̀ báyìí o èyí tá a mọ̀ ṣàlàyé rẹ̀ láìpẹ́ yìí. Àwọn agbébọn ni wọ́n ti jí ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC gbé pẹ̀lú àwọn ènìyàn mìíràn ní ìpínlẹ̀ Katsina. Ọlọ́pàá kan rèé tí wọ́n sọ di mímọ̀ wípé ó yìnbọn lu òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó lásìkò tán yẹ nọ́mbà ọkọ̀ wò gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ ọ̀hún láti máa fòpin sí àwọn ayédèrú nọ́mbà táwọn onímọ́tò ń lò lásìkò yìí. Látàrí ọ̀gbẹlẹ̀ tó wà lóde báyìí àwọn olùgbé ìpínlẹ̀ Kwara kò rí omi mìíràn mu ju omi pípọn lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn agbébọn náà ṣekú pa ènìyàn 11 ní ìpínlẹ̀ Kaduna báyìí. Àfi kí Yorùbá jí kán má sùn ọ̀gọ̀rọ̀ àwọn Fúlàní mìíràn ni wọ́n tún ti wọlé sílùú Ìbàdàn báyìí lẹ́ni Kọ́ìkí ló fi ohun náà tó fi léde. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ráàyè rárá fún àwọn alátakò ọwọ́ ààrẹ dí gidigidi lórí àtúnṣe orílẹ̀-èdè yìí Daniel Bwala ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ Daniel Bwala tó ń sọ ní orí mọ́ọ̀máwòrán TVC lẹ́ni lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú Daniel náà ibẹ̀ ló ti ṣe ní àlàyé nígbà tán tàkótó ìbéèrè ọ̀rọ̀ sí wípé pẹ̀lú awuyewuye àti ọ̀rọ̀ tó ń wáyé láàrin ìwà Daniel Bwala àti láàrin iléeṣẹ́ ààrẹ èyí tí Daniel Bwala gbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹgbẹ́ alátakò ibi tí wọ́n ti rí El-Rufai àti Rotimi Amechi ó sọ bímọ wípé kí ni ojú ìwòye iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nígbà tí Bwala tí ó máa fi èsìn sí ọ̀rọ̀ wọn ó ní ṣẹ́rí àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tiẹ̀ létí gbọ́rọ̀ táwọn alátakò èyí tí wọ́n sọ nípa rẹ̀ ó ní oríṣiríṣi àwọn àbá àti èròǹgbà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní lọ́kàn tó sì ti ń ṣiṣẹ́ lé lórí ó ní ó jẹ́ ààrẹ lógún jùlọ nípa bí ó ṣe tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà ó ní lára àwọn àtúnṣe àti èròǹgbà rẹ̀ láti ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní tí ń so èso rere níbi tó ti sọ dímọ̀ wípé lára àwọn náà ni ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú ètò tí ní akẹ́kọ̀ọ́ tí kò dín ní 600,000 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ń jẹ àǹfààní ọ̀hún ó ní èyí bá ojú mu látàrí pé ààrẹ mọ̀ páwọn kan ọwọ́ wọn báyìí ó kù díẹ̀ láti fi yọrí nínú àwọn akẹ́kọ̀ọ́ tán sì ní ọpọlọ tó jí pépé ló jẹ́ kí ààrẹ gbé àǹfààní ilé ìkalẹ̀ ó ní ẹsẹ̀ lẹ́ẹ̀lẹ́ ní gédégbé àwo ẹ̀gbẹ́ kan ó tún ní àgbékalẹ̀ ọkọ̀ afẹ́fẹ́ gáàsì CNG èyí tí ó mú ìrọ̀rùn wá fún àwọn ọmọlédè Nàìjíríà nípa ọ̀wọ́n gógó epo bẹntiró èyí tí ààrẹ ti gùn lé ó náà wà lára àwọn àfojúsùn àti ètò àtúnṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gùn lé oníṣẹ́ gbogbo eléyìí so lè jẹ́ kí ààrẹ ti ráyè tó lè jẹ́ kí ààrẹ ti ẹ̀rí ti gbọ́rọ̀ tí àwọn alátakò èyí tí wọ́n ń ṣe ó ní àtúnṣe ohun mèremère míì tó tún lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tún kọ kí ilà tún fẹ́ sọ nípa rẹ̀ fídíò náà bẹ́ńbì níbi tí Bwala ti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àtúnṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gùn lé èyí tó sì ní kò fi àyè sílẹ̀ fún un láti máa gbọ́ ohun tí ẹgbẹ́ alátakò tí wọ́n sọ nípa rẹ̀. Education, infrastructure, the future of Nigeria, the future of their children. Whenever they go to bed,
Whenever they have their dinner before going to bed, that's their concern. When they put the kids to sleep and they go to bed before they finally, shut down, they reflect on the future of their children. All of these, their concerns, are practically being seen in the reform that the president is doing, so that you will not have to worry about the future of your child. If your child is given to education, there will be access. He doesn't have to be the child of a rich. He doesn't have to be that. Take, for example, this is me sitting, I'm a special advisor to the president. Tell me which regime that would have provided me, a minority from the north, that opportunity. Well, how soon would this translate to the common man on the street? It has already because a lot of people are in hunger. A lot of people are yet to feel the impact of these reforms. How long do they have to wait before they begin to see, the benefits of this reform? Yeah, that's the rhetoric of the opposition. How long will it take? How long will it take? They are so blinded that it has started and they don't know. It's like a rapture. Not all Nigerians are the opposition. There are Nigerians with genuine concerns. I get your point. I'm saying you have echoed the sentiment of Nigerians, not you. But I'm saying that those who weaponize that catchphrase are the opposition. Do you know why I said that? So the NEN fund, is it affecting members of APC? Do you know how many hundreds of thousands of students that have been affected? How do you look at that and say, when is it going to matter? It has already started materializing. Look at agriculture, for example, and look at the revolutionary changes in different parts of Nigeria. When you go to the farm and you plant a seed, do you harvest it the next morning? You don't harvest it the next morning. But I can guarantee you one thing. When you come back the next day, you will see that there is a progressive growth. You come back 1 week later, you see there is a... You cannot say that this progressive growth, before it comes to maturation, where you will harvest, that are not relevant. They are most relevant in determining the progress of agricultural farming. No, 2027 is just around the corner. Now, you said it is the people that matters, not the various voices. Not the noisemakers. Yeah, you call them noisemakers. Yes. A lè gba àṣẹ Bọ́lá Ahmed Tinubu wọlé láti dá Ọbaṣá padà gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Àwọn ìgbìmọ̀ bọ́ba jíròrò gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀nà sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jàrùn ìrìn káàkiri orí ayélujára àti tí àwa náà ti ń gbé jáde lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 láti bí ọjọ́ mélòó kan pẹ̀lú awuyewuye tí ń wáyé nípa ipò abẹnugan ti ìjọba ìpínlẹ̀ Èkó nínú ètí wọ́n ti sọ dímọ̀ wípé Miranda Lasbat òun náà ni ó sì kájú òṣùwọ̀n tó sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan fún ilé ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó nígbà tí ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń jáde wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàṣẹ wípé kí àwọn ìgbìmọ̀ náà kí wọ́n dá Ọbaṣá padà sí orí àléfà. Wàyí o, ọ̀kan lára àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n jẹ́ ti bọ́ba jíròrò ti gómìnà ìpínlẹ̀ Èkó èyún Governor Advisory Council, ọ̀kan lára wọn Muraina Àkànbí Táíwò ètò ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé àwọn ò lè sọ wípé bó ni ti ààrẹ ṣe jẹ́, àwọn wà pẹ̀lú ààrẹ, àwọn sì fún ààrẹ ní àpọ́nlé tó tọ́ àtèyí tó yẹ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú APC tí àwọn jẹ́ oníṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n ń gbé nípa pé kí ààrẹ pàṣẹ láti fi Múdàsírù Ọbaṣá padà sórí àléfà gẹ́gẹ́ bí abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ó làwọn ò lè gbà wọlé ó nítorí pé tó ń ti bó ṣe lè wù kí asásábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó àti pé ká fún ààrẹ ní ìwọ rẹ̀ tó síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ sọ wípé báwo ni ìjọba àwarawa yóò ṣe wá jẹ́ táwa fọwọ́rọ́ ìjọba àwarawara sẹ́yìn ní ìpínlẹ̀ Èkó ó ní gbogbo àṣìṣe Múdàsírù Ọbaṣá ó fojú hàn gbangba pẹ̀lú bó ṣe ń ṣe àkóbá fáwọn tán jẹ́ ọmọlé ìgbìmọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó nínú ètò ni ó sojú àwọn náà kúrò nípa àwọn awuyewuye àti ọ̀rọ̀ ètò tí ń jẹyọ ṣáájú kí àwọn tó yọ Múdàsírù Ọbaṣá pẹ̀lú bó ṣe ń ṣe agbára lò lórí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tí kò fi àyè sílẹ̀ fún wọn láti ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nígbà tí Àkànbí Táíwò tí ó tún máa tẹ̀síwájú nínú àlàyé kò ṣàìmọ́rọ̀ Ọlọ́run wà nínú ìwé mímọ́ tí ń ṣe Kùránì ó sọ dímọ̀ wípé Ọlọ́run gan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwa la lè fi ìyàn sípò bẹ́ẹ̀ náà ni àwa la lè yọ ìyàn nípò ẹni tá a bá fẹ́ la tún fi sípò ẹni tó bá sì wù wá á yọ kúrò lórí ipò ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Múdàsírù Ọbaṣá ṣe jẹ́ ní gẹ́lẹ́ o ó ní Ọlọ́run ọba ló yan Miranda Lasbat sí ipò tó sì yọ Ọbaṣá nípò látàrí àwọn àìṣedédé àti kùdìẹ̀kudiẹ èyí tí
ó ń ṣe òní bẹ́ẹ̀ kárẹ̀mọ́ bínú ló jẹ́ kí àwọn kọ lẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú èyí tí wọ́n ti kọ ìkan pé bàbá ẹ dákun ẹ dábọ̀ ẹ fọwọ́nu lórí ọ̀rọ̀ Mudasiru Obasa yìí kò sọ̀rọ̀ lórí ẹ̀ torí wípé àwọn ìgbìmọ̀ ọmọlé ìgbìmọ̀ asòfin wọ́n fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ní ìpínlẹ̀ Èkó nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn ti sọ́sọ̀tún àwọn jọ sósì àwọn rí dájúdájú gbangba pé Mudasiru Obasa kò yẹ lẹ́ni tó lè kó wà ní ipò abẹnugan náà nínú ìwé kejì ibẹ̀ ni wọ́n ti sọ dímọ̀ wípé Lasbat Miranda ó kájú òṣùwọ̀n bẹ́ẹ̀ ni ó tó gbangba sùn lọ́yẹ ó sì yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ ipò abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó náà. Ó dáa fún gbogbo ààrẹ tó bá fẹ́ dọmọ onílùú ní ilẹ̀ British Kẹ́mi Badenoch ló mà ti ṣe bẹ́ẹ̀ gbé àbádòfin kan kalẹ̀ lórí ètò à ń tẹ̀lé láti di ọmọ onílùú ní ilẹ̀ British náà. Kí ni àlàyé tí Kẹ́mi Badenoch tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó fi ilẹ̀ United Kingdom ṣe àtìpó tó sì ti di ọmọ onílùú síbẹ̀ lẹ́ni tó sì tún wá jẹ́ aṣáájú ẹgbẹ́ United Kingdom Conservative Party Kẹ́mi Badenoch ó ti ṣe àlàyé kan léyìí tó fi léde síta pé sẹ́rí ilẹ̀ British kì í ṣe ilé ìtura tá a lè máa wọlé jáde bó ṣe wù wá àbí táwọn ṣe bó ṣe wù wá láti di ọmọ onílùú fún ìdí èyí ó ní àwọn ti rò lọ sọ́tún rò lọ sósì nínú táwọn ti gbé àwọn àbá kan kalẹ̀ lórí bí èèyàn ó ṣe padà di ọmọ onílùú ní United Kingdom àti àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ tilẹ̀ British ọ̀hún ó wá ṣe ní àlàyé wípé ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwé ọmọ onílùú tí máa ń jẹ́ ọdún 5 láti gbà ó ní lásìkò yìí yóò di ọdún 10 gbáko láti gbà èyí tí ó sì jẹ́ wípé kó tó di wípé a ṣe gbogbo àwọn ètò ní pẹ́pẹ̀pẹ́ àti kéékèèké yóò máa gbàyàn ní ọdún 5 gbáko kó tó di wípé ìwé náà yóò di ọwọ́ rẹ̀ èyí tí àpapọ̀ ọdún náà láti di ọmọ onílùú tí ó máa jẹ́ ọdún 15 years kó tó di wípé àwọn yóò bù lóǹtẹ̀ láti di ọmọ onílùú ó tún ṣe ní àlàyé pé bàbá wa wo àwòfín àti àkọsílẹ̀ tá a rí wípé ẹnikẹ́ni nínú àwọn ènìyàn náà ó ní àkọsílẹ̀ nípa ìwà ọ̀nà dídá àbí ohun mìíràn tí kò bá òfin àwọn mu ní ilẹ̀ British ọ̀hún àwọn yóò yọ dànù kò sì ní láǹfààní láti gba ìwé ọmọ onílùú gẹ́gẹ́ bí àwọn ṣe ṣe àlàkalẹ̀ fídíò náà rèé níbi tí Kẹ́mi Badenoch tó ti fẹnu ara rẹ̀ ṣe àlàyé ní kíkún èyí tí ó tún yé yín ju àlàyé ti àyànfẹ́ Elédùmarè lọ ẹ jájọ wo fídíò náà ojú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni àwọn ọmọlédè Nàìjíríà ni wọ́n fi ń wò báyìí nínú ẹ̀ tí wọ́n ti sọ dímọ̀ wípé kò yẹ kí Kẹ́mi Badenoch kó ṣe irú ìtòṣe yìí àti ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. It's not a hotel. It's time to tell the truth on immigration and propose real plans to do something about it. I want to reduce immigration and make living here actually mean something. We need to change the way our immigration system works. So I'm announcing that the Conservative Party is going to do the following things differently. 1. If you want to stay in our country permanently and apply for indefinite leave to remain, the time you have to live here before you apply will increase from 5 years to 10 years. 2. You will have to be a net contributor with a high enough salary, especially if you want to bring family members with you. And if you've got a criminal record, you're banned. 3. If you've claimed benefits or need social housing, you can't even apply. 4. We will increase the time before you can apply for a British passport from 12 months to 5 years, meaning it will take a minimum of 15 years to start an application. 5. If you enter this country illegally or outstay your visa, you will be banned from ever gaining leave to remain or a passport. These changes, on top of a strict numerical cap on numbers, will constitute the most robust changes ever made to our immigration system. Lower numbers, secure borders, and an immigration system that finally works for the British people. This is another step in our plan to control our immigration system. If you agree, join us and let's get it done. Ẹ káàbọ̀ padà. Àwọn agbébọn ni wọ́n ti jí ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC gbé pẹ̀lú àwọn ènìyàn mìíràn ní ìpínlẹ̀ Katsina. Ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún National Youth Service Corps NYSC ìyún Major General Maharazu Tiziga ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀
jígbé wọgbó lọ báyìí pẹ̀lú ènìyàn rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tí òǹkà wọn fi jẹ́ mẹ́ta tí wọ́n gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ wọn ní ilé rẹ̀ tó ń bẹ ní tìsígà ìjọba ìbílẹ̀ kankara ní ìpínlẹ̀ Katsina ọ̀hún ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọ̀gágun tẹ́lẹ̀ ọ̀hún fún àjọ NYSC ní alẹ́ ọjọ́rú tí ń ṣe Wednesday àná òde yìí níbi tá ti sọ dímọ̀ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní takotako tí wọn ò sì yà sọ́tún wọn ò yà sósì ilé màrásù náà ó ní wọ́n gbà lọ níbi tí wọ́n ti gbé ẹni tó jẹ́ ọ̀gá gbà tẹ́lẹ̀ fún ikọ̀ NYSC náà tàbí tún gbé àwọn méjì mìíràn mọ́ nílé tí òǹkà wọn fi jẹ́ mẹ́ta tí wọ́n gbé wọ inú igbó lọ báyìí tẹ́ ẹ̀ bá gbàgbé ní abúlé yìí bákan náà ó láti mú ìròyìn kan wá nílé tí àwọn agbébọn náà ti ṣe ìkọlù sí ilé ìwòsàn kan ní ọjọ́ ní inú oṣù kínní ọdún 2025 tá à ń lò lọ́wọ́ yìí níbi tá a ti sọ mọ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu dókítà Muritala Saleh Dandanṣire lẹ́yìn tí ó fi ara gbọgbẹ́ tó sì jí àwọn márùn-ún míì gbé ní ìjọba ìbílẹ̀ yìí ní ọ̀rọ̀ náà ni ó ti wáyé nínú ètí ń kọ àwọn olùgbé agbègbè náà tó ń kọ wọn lóminú gidigidi wípé kí ìjọba ìpínlẹ̀ Katsina ká dákun dábọ̀ kí wọ́n fi ọwọ́ tó lè mú ètò ààbò ilẹ̀ náà torí wípé ó ti ń di lemọ́lemọ́ lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé Major General Marasu Tisiga wọ inú igbó lọ lórí tí wọ́n fẹ́ àbẹ̀ tí wọ́n fẹ́ gbà. Ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ yìnbọn lu òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ alábòójú pópó lásìkò tán yẹ nọ́mbà ọkọ̀ wò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde ṣáájú wípé ìyẹ nọ́mbà wò ní ara ọkọ̀ ti ìpínlẹ̀ Èkó látàrí àti máa yọ èèpò kúrò nínú àlìkámọ̀ nípa àwọn ayédèrú nọ́mbà kan táwọn ọlọ́kọ̀ ìpínlẹ̀ náà tí wọ́n ń lò ìgbésẹ̀ náà ó ló ń lọ lọ́wọ́ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé ọ̀kan lára àwọn ènìyàn tó wọ aṣọ agbófinró tó jẹ́ ti ọlọ́pàá ó ní ó ṣe bẹ́ẹ̀ yìnbọn lu àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó kan tó sì fi ara gbọgbẹ́ ní gidigidi gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀hún Kẹ́hìndé Hamzat bó ṣe sọ dímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n òun ò tí ì ṣetán báyìí láti fún àwọn oníròyìn ní làbárẹ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò yìí àwọn ti dáwọ́ yíyẹ àwọn nọ́mbà náà wò àwọn ti dáwọ́ rẹ̀ dúró látàrí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣe ọ̀kan lára àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ọ̀hún wọn ni ẹni tó jẹ́ ẹni tó yin ìbọn náà tí wọ́n ní ó wọ aṣọ agbófinró ó ní wọn kò tí mọ̀ bóyá ń bẹ nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tàbí ó kàn wọ aṣọ wọn lásìkò tá a fi ń kó ìròyìn náà jọ. Látàrí ọ̀gbẹlẹ̀ tó wà lóde báyìí àwọn olùgbé ìpínlẹ̀ Kwara kò rí omi mìíràn mu àfi omi pípọ́n èyí tí wọ́n sì ní kò bá àgọ́ ara mu ní ìpínlẹ̀ náà. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Edu ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti fi igbe ta báyìí pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ wípé àwọn ò rí omi tó mọ́ gara mu ní ìpínlẹ̀ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ náà látàrí ọ̀wọ́n gógó omi tí ń bẹ ní òde báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn olùgbé agbègbè náà ó ní wọ́n sọ di mímọ̀ pé àwọn máa ń rìn mẹ́lì mẹ́ta méjì sẹ́yìn kí àwọn tó di wípé àwọn yóò lọ rí omi pọn ní agbègbè náà bí àwọn bá tún wá rí omi náà pọn níṣe ni omi náà ló ti máa ń pọn tó sì jẹ́ wípé àwọn máa ń fi ní ara balẹ̀ tí omi ọ̀hún yóò fi tòrò ṣáájú kí àwọn tó fi fọbọ́ fọṣọ fi wẹ̀ àbí ní mímu ní agbègbè Láfíàjì ní èyí tí wọ́n ṣe ní àlàyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé gbogbo àwọn gógó omi tí ń ṣẹlẹ̀ sí àwọn yìí kò sẹ́yìn iléeṣẹ́ Láfíàjì water work project èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọn kò ṣe àmójútó iléeṣẹ́ ọ̀hún tó yẹ kó pèsè omi tó mọ́ gara fún àwọn nínú àlàyé tí àwọn ènìyàn ṣe wọ́n sọ dímọ̀ wípé lásìkò sẹ́nitọ̀ kan èyí tó ń ṣojú àríwá Kwara èyí ò ṣàbà Láfíàjì èyí tó ní ó ṣe ní àlàyé wípé lọ́dún 2019 wọ́n gba owó tùlùtùlù èyí tí òǹkà rẹ̀ jẹ́ 47,348,567 naira láti fi tún iléeṣẹ́ omi Láfíàjì water work project náà ṣe ṣùgbọ́n tán ní ibi pàbó báyìí ó ní ọ̀rọ̀ já sí wọn ò rí ojútùú iléeṣẹ́ ọ̀hún láti túnṣe nínú ètò ó sì fa wàhálà àti ọ̀gbẹlẹ̀ fáwọn olùgbé agbègbè náà ó sọdúnmọ́ nínú àlàyé olùgbé wọn ni kò sí mímu
tí kò sí omi mímu tí àwọn fẹ́ pọn bẹ́ẹ̀ èyí tí àwọn rí pọn yìí ó ní kò bá àgọ́ ara wọn mu. Ìròyìn kan ti jáde tẹ́lẹ̀ ṣáájú nínú ètí kọmíṣánná fọ́rọ̀ omi ní ìpínlẹ̀ Kwara Usman Lade tó ti fi páńpẹ́ òfin gbé oníròyìn Tawhid Baruwa ètò tú àṣírí agbègbè náà wípé wọn ò rí omi mu. Ó sì ṣe ní àlàyé wípé èyún Tawhid Baruwa ó ṣe ní àlàyé wípé òun tú àṣírí ọ̀rọ̀ náà látàrí kí ìjọba ìpínlẹ̀ Kwara kó lè mọ tí àwọn ènìyàn wọn tí wọ́n ń dojúkọ látàrí àìsí omi ní agbègbè náà. Ṣùgbọ́n kàkà tí kọmíṣánná tó ní sí ọ̀rọ̀ omi ọ̀hún tí ó fi mójútó tó tó àtúntò yẹ níṣe ló tún gbé òun lọ sí ilé ẹjọ́ báyìí látàrí wípé ó ní òun tú àṣírí àwọn ènìyàn náà síta gbangba. Àwọn agbébọn náà ṣekú pa ènìyàn 11 ní ìpínlẹ̀ Kaduna lágbègbè tí wọ́n pè ní Tuzo Nwa Ganya ìjọba ìbílẹ̀ Chinkun ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ Jímọ̀ tá a lò sẹ́yìn tó fi mọ́ ọjọ́ Ìṣẹ́gun tí ń ṣe túsídẹ̀ẹ́ tá a lò sẹ́yìn yìí èyí tí wọ́n sọ dímọ̀ wípé ní agbègbè Tusinzowa àti Zakada ìjọba ìbílẹ̀ Kauru. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nínú tí àwọn agbébọn ti ṣekú pa ènìyàn 11 ní agbègbè méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀. Wàyí o àti mú ìròyìn náà wá ṣáájú ní ọjọ́ kejì inú oṣù kejì ọdún tá a wáyé tí ń ṣe ọjọ́ Àìkú Sunday níbi tí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ti fi ariwo ta síta wípé àwọn ajínigbé àti agbésùmọ̀mí tó fi máwọn àṣekúpani wọ́n ti wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè àwọn èyí tí wọ́n ní wọ́n ti jí ènìyàn 17 wọ́n ti jí wọn gbé lásìkò tá a fi kó ìròyìn náà tá a fi kójọ lọ́jọ́ náà lọ́hùn lágbègbè tó pè ní Fanda Ruruma ìjọba ìbílẹ̀ Kawuru. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé èyí tí wọ́n sọ dímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà ó ní wọ́n ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tá sì ti fòókè rajà láti wá ibi tí ọkàn wọn ti balẹ̀ àti ibi tí ètò ààbò tó péye tó wà. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kaduna wípé ẹ mà dákun ẹ dábọ̀ ẹ bá wa pèsè ètò ààbò tó péye nípa pé kẹ́ẹ̀dá checkpoint àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí agbègbè náà èyí tí ó tún máa jẹ́ ìbẹ̀rù àti ilé àwọn iṣẹ́ láabi náà sá wọ inú gbósà lọ torí pé àwọn olùgbé agbègbè náà wọn ò sí nílé mọ́ báyìí látàrí ìkọlù lọ́tún àti lósì. Àfi kí Yorùbá jí ká má sùn. Ọ̀gọ̀rọ̀ àwọn Fúlàní mìíràn náà tún ti ṣe bẹ́ẹ̀ kó wọlé sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Kóìkí ló fi ohun náà tó fi léde. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún olóyè ọmọ Adéyẹmọ ìyún ajìjàǹgbara fún ilẹ̀ káàárọ̀ oòjíire Kóìkí Ọláyọmí tó fi léde síta lójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tó ti sọ di mímọ̀ ní inú lówùúrọ̀ yìí lásìkò tó ń ṣe àfihàn fọ́nrán kan tó ń ṣe àfihàn àwọn Fúlàní tí wọ́n dé láti ìrìn àjò wá sí ìlú Ìbàdàn. Kóìkí ló fi ìròyìn náà léde níbi tó ti kọ síbẹ̀ wípé lónìí tí ń ṣe ọjọ́ 6 inú oṣù kejì ọdún tá a wà yìí ọ̀gọ̀rọ̀ àwọn Fúlàní míì ó ní ọkọ̀ tún ti já sílẹ̀ nílùú Ìbàdàn báyìí nígbà táwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a sì fọwọ́ lẹ́rán tá a rí nǹkan kan ṣe. Ó ní kí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí náà ti ṣe sí ètò ààbò olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Láìpẹ́ sì ni gómìnà náà ló fi gbé ta tó sì fi gbé bọ́nu wípé àwọn agbésùmọ̀mí wọ́n ti wà ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà ṣùgbọ́n látìgbà tó ti sọ̀rọ̀ náà títí di àsìkò yìí a kò tí ì rí ìgbésẹ̀ kankan èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó gbé ní báyìí. Ọ̀gọ̀rọ̀ àwọn Fúlàní darandaran míì ó ní wọ́n tún ti wọlé sí ìlú Ìbàdàn báyìí níbi tí wọ́n ti sọ bímọ wípé àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gọ̀rọ̀ wọn ó ní wọn kò lè lọ sóko tí wọ́n sì lè lọ síbi iṣẹ́ òòjọ́ wọn látàrí pé àwọn Fúlàní náà ó ní wọ́n ti gba ilẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún ètò sì pé gómìnà Ṣèyí Mákindé láti tètè wá ojútùú sí ọ̀rọ̀ náà kó tó di pé àwọn tẹ́ẹ̀sẹ̀ tún dé yìí wọ́n tún gbọ́wọ́ míì láti máa lò lórí àwa ọmọ káàárọ̀ oòjíire nílẹ̀ bàbá wa náà. Ó dáa kì í dùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ kí fìlà mọ̀ ṣe kọjá ìpè ìpẹ́jù ọ̀nà nìyí ọmọlúàbí ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú aṣojú mọ́ màwòrán ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni àwa lámọ̀ wá ẹ̀yin náà lámọ̀ bá bíbẹ báyìí wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣu àmọ̀ bẹ́ẹ̀ á sì mọ̀ wà títí láéláé.